ìjọ ìdìbò àwọn akẹ́kọ̀ọ́ tó sórí ìlà ní iwájú ilé ẹ̀kọ́ wọn ọ̀gá àgbà sì kìlọ̀ fún wọn pé ẹnikẹ́ni kò gbọdọ̀ jí ìwé wò ní pé akẹ́kọ̀ọ́ méjì kò gbọdọ̀ sọ̀rọ̀ pọ̀ nínú ìdánwò bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń tò wọlé wọ́n ṣe ń kọrin báyìí mélèé gbòfo lọ́jọ́ ìdánwò ológun tó. Ọlọ́run mo mà dúpẹ́ o gbogbo nǹkan tí mo kà ló yọ kí n yára máa tètè máa dáhùn àwọn ìbéèrè náà. Mo mà dáràn o mo rí nǹkan kan lára ògiri kí ni mo máa kọ báyìí o Dúpẹ́. Kí ló wí Bọ́sẹ̀? Ṣé wọ́n rí nǹkan kan lára ògiri? Ó yá ẹ dìde ẹ̀yin ọmọ tó ń sọ̀rọ̀ nínú ìdánwò Bọ́sẹ̀ àti Dúpẹ́ ẹ dìde ká lọ. Dúpẹ́ Bọ́sẹ̀ ǹjẹ́ ti ra àwọn kíláàsì tuntun tí a bọ́ sí? Èmi mà ti ra tèmi àwọn nìyí. Okùn ìnáwó ṣé bí wọn mọ̀ pé wọ́n lé wa jáde nígbà ìdánwò wọ́n ní à ń sọ̀rọ̀ wọ́n jẹ́ kí a parí ìdánwò. Èmi kò mọ nǹkan kan ṣe bí a kò dìjọ jókòó sínú yàrá kan náà láti máa ṣe ìdánwò. Níbi tí a ti ń béèrè bóyá oògùn ìdánwò ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́ ni wọ́n ti lé wa síta. Só sì jẹ́ Kò jẹ́ pa àṣé oògùn ìdánwò kò ju kí a kàwé lọ. Èmi àti Dúpẹ́ a ó tún máa tún ìwé kẹrin kà ní ọdún tó ń bọ̀. Ẹnu ní kò ká wa a ṣẹ̀ṣẹ̀ wá gbà pé oògùn ìdánwò kò ju kí a kàwé lọ. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ yé kí a kàwé ṣèbí kò sí oògùn ìdánwò míì ju kí a kàwé lọ.